Gbagede mọ̀ nìyí agbára náà kò ní bàjẹ́ o yóò máa dá sí ojú ọlọ́wọ́ àwọn láti wọn náà gbogbo àtàtì kan ọlọ́wọ́ kan lè yàyò báwa náà o. tọ́ ọ̀rọ̀ rẹ o Pẹ́pẹ́yẹ pọmọ níbi ìṣílé bàbá Gbàgede ìmọ̀ ṣe é rántí ọkùnrin bọ̀rọ̀gìnní ọlọ́rọ̀ eléyìí tó ní ojú òpó YouTube tá a mọ̀ sí bàbá Gbàgede ọ̀rọ̀ níbi ìṣílé rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta tó kọjá mà ló jẹ́ wípé gbogbo ìlú ló péjọ síbẹ̀ o kódà ẹni tí ò lè rìn ní kọ́gbẹ̀hùn nítorí wípé ó ń ṣe ayẹyẹ ìṣílé ìyẹn ilé eléyìí tó jẹ́ jọ̀ràn kan eléyìí tó kọ́ bẹ́ẹ̀ ẹrú bá ṣiṣẹ́ lótìtọ́ àti lódodo ó dáa kéèyàn kó níbi tí ó máa faratì sí oríire lálà ló wọlé tọ̀ bàbá Gbàgede ìmọ̀ nítorí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ ilé tuntun ilé àwọ̀ sífìlà nílùú Àbẹ́òkúta ni bàbá Gbàgede ìmọ̀ ní gbogbo ìlú péjọ pésẹ̀ sí láti bá a ṣe ayẹyẹ ìṣílé o ó yẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ àjọ jẹ̀gbádùn ẹ̀ ṣẹ́yìn rántí bàbá Gbàgede ìmọ̀ lójú òpó YouTube àǹfààní rèé láti wá a lọ lójú òpó YouTube ó ti ṣìṣílẹ̀ o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́ darapọ̀ mọ́ àwa ní ìkànnì yìí ẹ on notification button ẹ subscribe ẹ comment ẹ like ẹ bá wa share o àjọṣepọ̀ wà tẹ́ ẹ rí yẹn náà lálẹ́ fi ṣe àṣeyọrí bonílé ń ṣílé máa bá wọn ṣe báláyọ̀ ń yọ̀ máa bá wọn yọ̀ káyọ̀ tèmi lè dé o bẹ́ẹ̀ bá wa fẹ́ káyọ̀ tìyín kó dé ẹ jẹ́ àjọ pìmọ̀ láti pín fọ́nrán yìí ẹ ṣé ẹ kú ìfẹ́ o. ni ó bẹ̀rẹ̀ látòrí bísí mi láàbì làhámọ́nì tó bá ti ń di Rohim bàbá wa chairman wọ́n máa bá wa gbé nǹkan ìṣílé ni wọ́n máa bá wa gbé lé lórí àwọn wọlé bẹ́ẹ̀ kọ́lọ̀ wọlé àgbẹ̀ ohun tó bẹ̀rẹ̀ alukurian ohun tó bẹ̀rẹ̀ alukurian bọ́lọ́wọ́ òkè ọlọ́fi bẹ̀rẹ̀ òun náà ní bismillahir rahmanir rahim pẹ̀lú àṣẹ ọlọ́run fún wa pẹ̀lú àṣẹ ọlọ́run àti ìyànda tànábì wa Muhammad bàbá wa istijaba àti bàbá wa olú ìdí òrí àwọn náà ni wọ́n ń ṣí ilé náà àti àṣẹ bàbá wa Al-Imam Muhammad Sabiu akéwùkọ̀wó tí wọ́n jẹ́ àfáà fún bàbá wa Gbàgede ìmọ̀ àti bàbá wa Aláwìyé Ẹ̀gbá wọ́n ń ṣí ilé náà ní orúkọ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run pé Bismillahi Ar-Rahman Ar-Rahim. ilé bàbá Gbàgede mọ̀ nìyí agbára náà kò ní bàjẹ́ o yóò máa dá sí ojú ọlọ́wọ́ àwọn láti wọn náà gbogbo àtàtì kan ọlọ́wọ́ kan lè yàyò báwa náà o.